ọba Babátúndé Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájàtù bàbá gbogbo wa ni, àti Yorùbá tó wà nílẹ̀ Haúsá o, àti Yorùbá tó wà nílẹ̀ Ìgbò àti tó wà ní Imo káàkiri àgbáńláyé bàbá gbogbo wa ni. Bàbá fẹ́ràn gbogbo wa, wọ́n nífẹ̀ẹ́ wa, ṣùgbọ́n kò sí bí a ṣe lè rìn torí òní mi, nítorí gbà mí a máa wà tó bá wo ẹni tí o bá ń tẹ̀lé ẹsẹ̀ ni wà máa wò, ẹni tó bá dẹ̀ ń tẹ̀lé tí kò fún ẹ láàyè láti rí ìmọ́lẹ̀ sí àwọn nǹkan kọ̀ọ̀kan, ó ṣeé ṣe kó o ṣe àṣìṣe. Màá kọ́kọ́ fẹ́ fi àsìkò yìí máa fi tọrọ àforíjìn lọ́wọ́ bàbá wa kábíyèsí Babátúndé Ògúnwùsì Ọ̀jájàtù Ọọ̀ni of Ifẹ̀ pé kí wọ́n ṣe àforíjìn fún mi ní àwọn àṣìṣe kọ̀ọ̀kan tí mo ti ṣe sẹ́yìn látorí bí Òjéǹpétu community bó ṣe bẹ̀rẹ̀, bí a ṣe ṣe àṣìṣe láti lọ rìn nílànà tí kò tọ́ sí àwọn ibì kan tó fi jẹ́ pé ibi tí ó yẹ ká lọ ibẹ̀ kọ́ la lọ, nítorí pé ní ìlú ibi tí àwa wà láwàní ni wọ́n ń wé, wọ́n sì ní ká gba káwé láwàní ànáàfẹ́, ṣùgbọ́n àṣìṣe tá a ṣe ni pé a ò tọ́ bó ṣe yẹ ká tọ́ láti lọ sí orírun gangan bí tí adé wà láti gba adé, tó fi jẹ́ pé àwọn kan ni wọ́n confuse wa pé àwọn làwọn ń ṣadé, àwọn làwọn ń nadé, àwọn làwọn gan gbádé fọ́ ni, tí a fi tẹ̀lé wọn tí wọ́n fi gbé adé fún wa nígbà náà. A rí eléyìí gẹ́gẹ́ bí àṣìṣe ńlá tí a ṣe, kí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ kí wọ́n ṣe àforíjìn fún mi àti fún gbogbo Yorùbá community pátápátá ní Gàdùmọ́, àgàgà wa Òjéǹpétu kí wọ́n ṣe àforíjìn fún wa. Mo fi àsìkò yìí bẹ̀ bàbá, mo fi àsìkò yìí tọrọ àforíjìn kí wọ́n dáríjìn wá, kí wọ́n ro ti àwọn alálẹ̀ ilẹ̀ tí wọ́n di orígun mẹ́rẹ̀ẹ̀rin Ilé Ifẹ̀ mú, kí wọ́n ro ti wọn mọ́ wa lára, kí wọ́n ṣàforíjìn wọn fún wa. A fi adé àrè a fi bẹ̀ wọ́n kí wọ́n dákun dábọ̀ kí wọ́n ṣe àforíjìn fún wa. Olódùmarè á jẹ́ kí wọ́n pẹ́ fún wa, ẹ̀mí wọn á gùn, àní wá wọn tì. Lẹ́ẹ̀kan sí gbogbo àgbààgbà Ifẹ̀ pátápátá bóyá tí a ti ṣẹ̀ sí, tá ti tasẹ̀ àgẹ̀rẹ̀ sọ́dọ̀ wọn, tí nípasẹ̀ ibi tí a gbà lọ, gbogbo ẹmẹsẹ̀ pátá ní ààfin Ifẹ̀, gbogbo olóyè Ifẹ̀ pátá, gbogbo wọn pátá ni àtọrọ àforíjìn ní ọwọ́ wọn, kí wọ́n dákun dábọ̀ kí wọ́n ṣàforíjìn fún mi. So àjọṣepọ̀ tó dán mọ́rán kó lè máa wà láàrin ọmọ àti bàbá, kí bàbá wò pé kí wọ́n wò nínú ìwé àwọn ẹlẹ́sìn Kristẹni, kí wọ́n mú kán wo ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn Kristẹni, ní péjì kan wà nínú ìwé àwọn ẹlẹ́sìn Kristẹni tí wọ́n ń pè ní Bíbélì, tí arákùnrin kan bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní ọmọ onínàkúnà, nígbà tó gba ogún ìpín tiẹ̀ tán tó lọ, tó padà dé láti wá tọrọ àforíjìn lọ́wọ́ bàbá ẹ̀, bàbá náà tún padà fi oríjìn ni, kí bàbá fi wá sírò ọmọ onínàkúnà nínú Bíbélì tí àwa náà ti lọ tá a ti dé láti wá tọrọ àforíjìn lọ́wọ́ bàbá, kí wọ́n foríjìn wá, kí wọ́n dákun dábọ̀, kí wọ́n dáríjìn wá.